àwọn oúnjẹ kan wà tó yẹ pé tẹ́ bá sè ó lè má bá yín lára mu bó jẹ́ òtútù ní o àbò ń gbóná náà ní ma wò pé báwo ló tẹ̀ ṣe rí bẹ́ẹ̀ àbí kí but tẹ́ bá add àwọn little twist kan sí you will end up loving that particular meal tẹ́ mọ̀ pé yes ṣé mi náà mo wá dẹni tó ń like irú meal báyìí kí ni mo mú wá fún ilé ni noodles yes ẹ máa ní kí ló ṣẹlẹ̀ yes I'm going to give you a twist yìí tẹ́ pé twist yẹn ó máa jẹ́ kí noodles yín ó máa di game changer ni láì dènà pẹ̀lú let me introduce you to my ingredients noodles lele seasoning lele àwọn ata rodo mo máa sọ fún yín pé tá bá ti lọ sọ́jà jẹ́ ká máa àṣàyàn àwọn ata so that you know oúnjẹ wa máa look very very appealing and presentable green Scotch bonnet pepper tá à ń pè ní rodo lele rodo púpọ̀ lele ẹyin lele torí a máa fry ẹyin sí ni then ẹja Kika onions lele ìwọ tó bá mọ̀ mí dáadáa mọ̀ pé mi kì í fi onions ṣeré because ó ní àwọn adùn tó máa ń add sí oúnjẹ then òróró lele kí n má waste time ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. ìwọ tó bá ti mọ̀ mí mọ̀ pé mo máa ń kọ́kọ́ preheat pan mi kí n tó da anything tí mo fẹ́ sè sí so iná ti wà lábẹ́ mo ti rọra preheat ẹ̀. mo sọ fún yín pé noodles la fẹ́ sè àti ẹja Kika nísìnyí máa bomi sí orí iná ẹ ti di pé ó preheat lọ́wọ́ àfẹ́ kó sọ́ọ̀gì o. all right so now máa da Alubosa sí nǹkan tí Alubosa tó máa ń ṣe nínú oúnjẹ ó pọ̀ gan máa wá bu òróró sí ẹ rí báyìí noodles iye noodles ẹ bá fẹ́ sè ló máa determine omi tẹ́ máa bù sí so I have here 1 2 3 4 5 6 so mo ti máa sọ fún yín pé tá a bá ń ṣe noodles ẹ má jẹ́ kó mi máa pọ̀jù sódà kò ní máa ṣe ṣọ̀pọ̀tọ̀ kó má lẹ̀ pọ̀ so omi yìí máa tó ṣe noodles tèmi so màá wá yí náà sí so that omi yẹn á lè ṣe kí ni aṣọ́kùtù wọ̀wọ̀ I come to boil ẹ jẹ́ ká fún ní some seconds like some minutes like 3 minutes àpàdà wá. Ooh la la. Even the aroma hey ó hit mi pa okay a rí pé mo ti wẹ́ àlùbọ́sà àtàwọn kinní mo dẹ̀ ti ya ẹja ní báyìí nǹkan tá máa fi sí mi ní kó gbogbo ẹja yẹn sí o máa gé sí eléyìí ni pé ẹja yẹn náà àti infuse òru ẹ̀ àti àti marry ara wọn so that's it little ni máa fi sí so that a lè ṣe kinní máa wá fi noodles mi sí. ẹ lè lo pot tó bá wù yín o pot yín ò bá lè gbà ẹ try láti jẹ ká lo bigger pot or ká ṣe. ẹ̀ ń tẹ́ kí n gé noodles don't come for me please. alright so okay so a ti fi noodles wá sórí náà sìn a máa cover meanwhile tẹ́lẹ̀ bá ṣe ń jiná lọ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ another thing páànù yìí ó ti gbóná díẹ̀ màá fi òróró sí noodles tá fẹ́ sè yẹ fẹ́ yẹ kí òróró ẹ̀ kó pọ̀ jù ṣe ti rẹ̀ màá wá fi àlùbọ́sà sí kó sauté dáadáa ìyẹn pé kó marry ara wọn kó tún oró sínú ẹ̀ kó translucent òyìnbó pọ̀ so ó máa dín lọ. Ṣẹ́tírí àlùbọ́sà yẹn ẹ máa jẹ́ kó dín for some seconds so that òun náà á tu oró ẹ̀ sí on a medium low heat ní kò gbọ́dọ̀ pọ̀jù so that kò ní jóná òun là ń ṣe noodles wa ń jiná lọ lọ́wọ́ báyìí. àwọn míì noodles máa ń rìn wọ́n máa ń tètè sú wọn pàápàá jùlọ tó bá yẹ pé kò sí ata ń bẹ̀ kó tó máa tún jẹ́ kó kọ́kọ́ pìsì èèyàn off yẹn kó tó jẹ́ kí èmi náà má kọ́kọ́ láìkì
noodles ńgbà yẹn ni máa pé wo a kò máa jẹ́ kò máa tẹ́ lẹ́nu kò sí kankan bẹ́ẹ̀ and all that. So ọ̀nà yìí ó fine gan. A máa wá gbé ẹja yìí. Reason tí mo ṣe báyìí ni pé kí ẹja yẹn náà kò ní rọ̀ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ sínú noodles yẹn ṣó ti yé yín. Òun náà rọra dín díẹ̀ á tòró sínú àlùbọ́sà yẹn. Ṣé ti rí? It's just as simple as this. Òun náà lè ní taste tiẹ̀, flavour á lè wọnú ẹ̀ dáadáa. Tó bá ṣe noodles ẹ̀ báyìí, man, you will love it. Òun lélẹ̀. Dídí ẹ̀ kò ní di pé kó dín kárakára kó máa yí rárá. Just to have a taste. Mo lè fi ṣíbí gé. Tó bá ti tóbi jù ẹ lè rọra gé sínú ẹ̀. Mo ń ṣe lọ́wọ́ ẹ̀. So, a máa rọra fi eléyìí, a máa fi sí. Ìwọ tó bá mọ̀ pé o kì í jata púpọ̀, you can do away with much pepper níbí báyìí. Eléyìí náà a máa rọra fi sí. Reason tí mo ṣe ní pé mi fẹ́ kó mi noodles yẹn kó pọ̀, ẹ máa rí nsìn. Because everything that combine níbí báyìí nsìn, ó máa wọnú bí báyìí ni. So nǹkan tó dé tàbí kọ́kọ́ dín eléyìí bí mo yẹ sọ fún yín, nǹkan tó dé tàbí kọ́kọ́ dín ẹja kíká yẹn ni pé so that á tún ró sínú ẹ̀ náà. Àti pé nǹkan tó dé tàbí fi dín ata yẹn ni pé kò ní ta jù, meanwhile kò ní jẹ́ kí ó rìn yín láyà. So bó ṣe wà yí báyìí, mi ní ìkóròró pọ̀ jù ńbẹ̀. Tóró bá ti pọ̀ jù nínú noodles, whether tó bá tutù ní àbúgbóná ló máa ṣe mìyìnmìyìn. Nǹkan tó tún máa ń jẹ́ kó fi máa rin èèyàn láyà nìyẹn. Ọmọdé lè jẹ lé, àgbà lè jẹ, kò sí anybody tí ò ní lè jẹ this kind of recipe. So mo ti stay ẹ̀ tán, máa ra paná díẹ̀, jẹ́ kí èèyàn ra wà bẹ́yẹn kí n fi clear ibi báyìí. Okay, so now ẹ jẹ́ kí n wo noodles wa. Ṣé ti rí báyìí? Now ẹ jẹ́ ká wá tú ká báyìí. Ẹ máa rí pé àwọn kankan sì lé ń bẹ̀. Steaming ló máa ń ṣe rice àti noodles. Ṣẹ̀rẹ̀ ẹja yẹn ti tú oró sínú ẹ̀ dáadáa. Àlùbọ́sà yẹn náà dẹ̀ ló ń ṣeré lórí èso ẹ̀ tí ẹ̀ dáadáa. Kí gbogbo ẹ̀ marry ara wọn. Ṣé ó ti yé yín? Kí gbogbo ẹ̀ kó ṣe kí ni kó marry ara wọn. Noodles yẹn ti rí omi kékeré tó wà nú ẹ̀, ó máa sè jìnnà. So I do not need any other water. Báyìí, noodles yẹn, season ẹ̀ lélẹ̀. Mo ti máa sọ fún yín tẹ́ bá fẹ́ ṣe noodles méjì, ẹ try láti máa lo season ẹ̀ kan torí taste ẹ̀ á jáde dáadáa, kò ní dùn jù mẹ̀dẹ̀mẹ̀dẹ̀. So mo ti dà á sí báyìí. Must stir together. If you love onions like I do, you can add more onions, but I think I'm okay with this. So now, we got our dín yẹn, àwa dà sí báyìí. Ṣé ti rí? Oh la la! They will stir it. I'm cook frying it. Bye. Ṣe pé dín bẹ́ẹ̀ yẹn o. Ẹ ṣe noodles ni. So ẹ máa wò pé o ì tí ì fọ ẹyin láti ẹ̀kan mo mọ̀. Irú eléyìí a máa dín ẹyin sí lórí ni. Ugu mi mo ti ṣàn. So ẹ ti rí. A máa ra wọn sí. Wọ́n ní noodles tí ìyá Bílíkì máa ń sè fún mi rè bẹ́ẹ̀ ni bó ṣe máa ń sè náà ni. Kò sí ìyàtọ̀. Kò sí ìyàtọ̀ kankan. Ṣé ti rí báyìí? So now, ẹ mọ̀ pé ugu being a vegetable kò gbọdọ̀ pẹ́ jù lórí iná. Kò tẹ̀ gbọdọ̀ má too raw jù. Ẹ jẹ́ ká cover for some seconds.
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8, 60 seconds. That's it. So, mapa number. Mawa move see the next one. Mo ti heat pan me already. Mo ti so noodles me. Mawa bo ororo díẹ̀ sí. Ẹyin ò need òróró púpọ̀ at all. Because our mẹ́ta la fẹ́ jẹ oúnjẹ. 2 eggs for 1 person. So ma kọ́kọ́ dín ẹyin nìkan, ma ṣe bẹ́ẹ̀. No cheating. I'm a mix them láti lè ní. Mi ò dá sínú. Okay, so kó má jà. Season díẹ̀ ni mo fi sí. Because ẹni tó fẹ́ jẹ oúnjẹ yìí, òun àtàtà, wọ́n like ara wọn bàjẹ́. Màá bá fata díẹ̀ sí. Tó bá jẹ́ mi ni mi ò like máa fata sí ẹyin. It's not my thing, but you can do you. Anything tẹ́ bá like. Lè lè ṣe. Màá wá pòpọ̀ dáadáa. Òróró wa ti gbóná. Machine tó bá yẹ pé ẹ̀yin àti ẹni tẹ́ fẹ́ jẹ the same taste bud lẹ fẹ́ ẹ like ata together ẹ ṣe kinní kan you can go ahead and fry the whole eggs together to see wàhálà but àwọn ẹni tí a jọ fẹ́ jẹ ilé ìkan like ata ìkan like ata ìkan ṣe kinní ẹ má jà á dín lẹ́yọ kọ̀ọ̀kan ṣé wọ́n ní irú ẹni bẹ́ẹ̀ nílé yín so pé sometimes you just find yourself cooking for each individual so ẹ̀yin nílé okay now. Tẹ́ bá jẹ́ kẹ́yin yín ṣe díẹ̀ lórí iná kẹ́ tó máa flip it up and down. Ó máa fún yín ní nice taste and ó máa dín dáadáa. Kò ṣe pé ìkan máa jóná, ìkan ò ní ó máa fry evenly. Let me use that word. So that díẹ̀ báyìí so that lè fry. Because noodles ta fẹ́ jẹ yìí, a fẹ́ fry ni lé lórí ni. Ẹ máa wọn noodles yẹn kò ṣe pé a fẹ́ ṣe scramble egg sínú ẹ̀ or orí ẹ̀ so bá ṣe máa dín ni so a jẹ noodles yẹn while we fry the egg on it. Tẹ́ bá try noodles game yìí ọmọ ẹ ti rí bó ṣe rí to come out very very yummy. Ẹ jẹ́ n clear you by so by then a ti dín tó for serve then you see how beautiful it looks. Alase Nimi. By the way, kí ló dé tẹ́ ti subscribe. Please share to tell your friend to tell your friend to tell your friend to tell your friend to subscribe to my channel. Thank you. Okay, so now, IreTV, you can really tell pé ẹyin ti wà perfectly, fried. Chicken. What tó bá like òróró púpọ̀, tíntìní tí mo bù sí yẹn, ìwọ náà lè reduce it. What tó bá mọ̀ pé like òróró púpọ̀ lẹ́yìn, you're free to do whatsoever. Now I check this. Oh, I will noodles were very fine, did you? Oh, this noodles is really really clean. Oh, and it's so fine. Olepo. I'm gonna put soggy. Oh, soggy. Hey, you can easily see the fish and the ugu. All right. Oh, beautiful. Now, Chetiri. I'm going to serve it this way. Whoa, 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 whoa. Your noodles and fried egg is ready. Tell me this is not looking perfect. But she look no, but she tastes it. Alase Nimi Irenko. Meanwhile, I'm gonna taste it. So that I'm okay, yes. Okay, lo me man, I will go in. Teba notice me pe mo boing. Me like it atawa nwenyi me. I don't like it like that. So
Alase ni mí má pa mí náà. Ẹ má pa mí náà òun ni oúnjẹ. Ẹ bá sì jẹ ẹ fi omi tútù tì. Èmi ò like máa mu àwọn mẹ́dẹ̀mẹ́dẹ̀ jù àwọn tó bá pín juice rẹ ní egbèsí lẹ́gbẹ̀ẹ́. Ẹ jọ̀ọ́ bí mo ṣe kọ́ yín ẹ̀yin sì kẹ́ fún mi lábọ̀ ní comment section. Ó dàbọ̀.